Africa Media Live TV. Kindly subscribe to our YouTube channel to get updated on the trending gist, latest news all over the world. Like our page, subscribe, and share with friends. Thank you. Àwọn alálẹ̀ àbá yín ṣe orí àwọn obìnrin àtẹ̀lé yín, orí ọmọdé àbá yín ṣe, orí àgbàlagbà àbá yín ṣe, gẹ́gẹ́gẹ́ ó ní gẹ́gẹ́gẹ́ ló wà lábàá kúkúrú. Ó yá ẹ jẹ́ kí gbogbo alábàbà kọ́ wọlé. Ẹ jẹ́ alábàbà kọ́ wọlé. Àwọn bàbá wà lè bá kọ́ wọlé.
AfricamediaLive TV. Kindly subscribe to our YouTube channel to get updated on the trending gist, latest news all over the world. Like our page, subscribe, and share with friends. Thank you.